kí wá ló mú ọjọ́ yá bẹ́ẹ̀. kí ló fà á tọ́jọ́ fi yá bẹ́ẹ̀ ẹ̀ǹpánà lábẹ̀rẹ̀. kí ló mú tọ́jọ́ fi yá. kí ló mú tọ́jọ́ fi yá. kò ń rí báyìí ńgbà kan. kì í rí báyìí nígbà kan. Allahu Akbar. ọjọ́ ń jìn. ọjọ́ ń jìn. ogun. ogun. kí ló ṣọjọ́ yẹn tí ó gùn mọ́. kí ló wá ṣọjọ́ yẹn tí ó gùn mọ́. Allahu Akbar. odidi ọjọ́ méje náà ni. ọjọ́ méje náà ni. ta fi ń ka ọ̀sẹ̀ kan. la fi ń ka ọ̀sẹ̀ kan. tẹ́lẹ̀. à ń wò wípé ọjọ́ méje yẹn kẹ tó yípo ká kó tó tán yóò pẹ́. ọjọ́ méje yẹn tó tán yóò pẹ́. ní ìsìn kò pẹ́ mọ́. ní ìsìn kò pẹ́ mọ́. Allahu Akbar. àwọn ó yẹ ká máa bira wa léèrè. ó yẹ ká máa bira wa léèrè. ìbéèrè tá máa bira wa náà ni pé kí ló mú ọjọ́ yẹn yá. kí ló mú ọjọ́ yẹn yá. kí ló mú ìgbà sáré tètè. kí ló mú ìgbà sáré tètè. téèyàn bá wá rí ìdáhùn fún. téèyàn bá wá rí ìdáhùn fún. ìsìláàmù ti mú ìdáhùn wá. ìsìláàmù ti mú ìdáhùn wá. Allahu Akbar. èyí tó mú wá ní pé abáwọnú àyà nínú alukur'an a rí nǹkan tó jọ. tábàwọnú àyà nínú alukur'an a rí nǹkan tó jọ. tábàwọ ahadis. tábàwọ ahadis. 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 kì í ṣe hadisi kan. ahadis. tábàwọ àwọn ahadis yẹn. tábàwọ àwọn ahadis yẹn. a rí asharatu sáà. tí asharatu sáà ń tá a fi mọ̀ ní pé tí àsìkò súnmọ́ ìgbẹ̀yìn ayé bá dé. tí àsìkò súnmọ́ ìgbẹ̀yìn ayé bá dé. gbogbo nǹkan kan máa sáré púrúrú púrúrú. gbogbo nǹkan máa sáré. àwọn sáré tó ń sáré yẹn. àwọn sáré tó ń sáré yẹn. ó ń sọ fún ẹ pé tètè ṣe nǹkan tó bá fẹ́ ṣe táìmù ń lọ. tètè ṣe nǹkan tó bá fẹ́ ṣe táìmù ń lọ. ọjọ́ ń lọ àsìkò ń lọ. àmọ́ gbogbo àwọn àsìkò yìí àti àwọn nǹkan tá a rí àtàwọn nǹkan tá a kà yìí wọ́n lè fi ṣe wáàsí nígbà kan. àwọn wáàsí tán fi ń ṣe àìkà sí. àìkíkà sí yẹn ó wá dé àmọ̀ náà wípé ó ti dé. Al-Qur'ani sọ wọ́n pé bismillahir rahmanir rahim iqtarabati as-sa'atu wa inshaqa al-qamar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر. ọ̀yá ẹgbẹ́. ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر وتول عنهم يوم
يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداء يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وزجر فدعا ربه أني gbogbo àyà ta kà yìí gbogbo àyàtà kàwọn yìí tá a bá tú tá a bá tú ọ̀tọ̀ ní tá a máa tú ọ̀tọ̀ ní tá a máa tú ọ̀tọ̀ ní tí ó ń ṣẹlẹ̀. ọ̀tọ̀ ní tó ń ṣẹlẹ̀. ètò mẹ́rin náà ni pé mafuhumu wo ò gbé àgbọ́yé wa kò gbé gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tẹ̀lẹ̀. a máa rò wípé iqtarabati sa'atu وانشق القمر iqtarabati sa'a alkiyama ti dé. alkiyama ti dé. وانشق القمر òṣùpá ó fọ́pẹ̀. òṣùpá ó fọ́pẹ̀. ṣó ti ṣẹlẹ̀ ni tó ti ṣẹlẹ̀ ní. kò tí ì ṣẹlẹ̀ kò ní tẹ̀tẹ́rìbù sáà ó ń bọ̀ wá ó ló ti dé ó ti dé yẹn yóò máa lọ bí stimrari ni torí kò sọ ipò ń bọ̀ tó bá ti dé lásìkò kan àsìkò míì tí irú ẹ̀ bá tún mú wá ó tún dé náà nìyẹn tó bá tún lọ tí irú ẹ̀ bá tún wá ó tún dé náà nìyẹn yóò máa bistimrar wa tajaddud. اقتربت الساعة وانشق القمر irú yẹn inshaqal qamar làwọn míì tú sí pé ẹ̀yìn mùjísà nẹ́bì ni wípé inú hadisi wọn ni pé hadisi ni pé ẹ̀yìn àwọn kan òkè jabalikini yàrá jabal tó rò kọ inú àwọn òkè maka yẹn jabalabi kubeis wípé wọ́n rí òṣùpá tó gé sí méjì tó lọ tó wà lókè kìíní báyìí tó tún wá wípé mùjíza ànẹ́bì irọ́ ni irọ́ ni torí hadisi yẹn níjọ́ tí wọ́n gbà wá Anas ọmọ kékeré ni níjọ́ náà kò tí ì gbọ́n sóhun lágbà ọ̀rọ̀ ẹ̀ ó ní túmọ̀nù kò sí jabali kan tó ṣùpá wá pín sí méjì ń bẹ̀ sí òkè kan tí òṣùpá wá pín sí méjì ń bẹ̀. ṣe bó ṣùpá tá à ń wò yìí náà ni. ṣe bó ṣùpá tá à ń wò yìí náà ni. عن عبد الله بن مسعود رضي الله عنه قال انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم شقتين فقال النبي صلى الله عليه وسلم اشهدوا ẹ jẹ́rìí ànábì sọ bẹ́ẹ̀ pé lójú ayé ànábì lòṣùpá wá pín sí méjì lànábì wá ní ẹ jẹ́rìí pé
òṣùpá ìpín sí méjì o. والسياق طلب أهل مكة آية فأراهم النبي صلى الله عليه وسلم انشقاق القمر ورأوا جبل حراء بين الفلقتين فقال النبي شهدوا. àdíìsì yẹn kò lálàáfíà. àdìsí yẹn kò lálàáfíà. mùjíza nẹ́bì sallallahu alaihi wasallam. ọlọ́run ò fi mùjíza kan rinlẹ̀ fún ọlọ́run ò fi mùjísà kan rinlẹ̀ fún nábì tó tayọ alukur'an. tó tayọ alukoran. nígbà tá à ń sọ̀rọ̀ mùjíza nígbà tá à ń sọ̀rọ̀ mùjísà àní irú ẹ̀ àwọn tó lè mú wá lásìkò ẹ̀ máa wà. irú ẹ̀ àwọn tó lè mú wá lásìkò ẹ̀ máa wà. àmọ́ ànẹ́bì yẹn kó mú nǹkan yẹn wá tí wọ́n lágbára àti ṣerú ẹ̀ tí wọ́n lè ṣe ló ń jẹ́ mùjíza. àsìkò ànẹ́bì Musa àsìkò ànábì Musa àwọn òpìdán wọ́n pọ̀. àwọn òpìdán wọ́n pọ̀. àrókùndejò àrókùndejò kí wọ́n kàn ṣe kan ṣe é. wọ́n máa ń ṣe yẹn bẹ́ẹ̀ nígbà náà àwọn òpìdán yẹn. so ọlọ́run wá fún ní ìkàn pé mẹ́ka bí yẹmí ní káyà Musa. وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي. إيش أتوكأ عليها؟ أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. ṣọ́ọ̀pá ni ìwọ mú dání ọ̀pá àti ìwọ náà sọ́ọ̀lẹ̀. ọ̀pọ̀ ọwọ́ ẹ̀ sọ́lẹ̀. tẹ̀lẹ́kọ́fù mọ̀ sọ́nà o. إنما صنعوا كيد ساحر ète òpìdán làwọn fi lẹ̀ yẹn. ولا òpìdán làwọn fi lẹ̀. يفلح الساحر حيث أتى. òpìdán ò sì ní jèrè. òpìdán sì rèé kò ní jèrè. òun ju ọ̀pá tiẹ̀ kalẹ̀ èyí táwọn àrókùndejò tí wọ́n ń jù kalẹ̀ lójú ẹni tó bá ń wò ó nìyẹn ó máa ṣe bí ejò yóò máa yọ ahọ́n lẹ́nu yóò máa ṣe òun ju tiẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tẹlifọ́fù máa sọ́nà o ó bẹ̀rẹ̀ sí gbé tí wọ́n mi ni. إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى. tó jẹ́ mùjíza ni. ta ló pè dán òun tó wà Mákà tó ti múrú òṣùpá àbí tó jọ bẹ́ẹ̀ tó pa á ní dán tó tírú ẹ̀ ṣe kò sí. èyí tó ń jẹ́ mùjíza ẹ̀ta alukurani tí ọlọ́run fi rin ẹ̀ta alukurani fi rin tó ní alukurani ni lárúbáwá mọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn wọ́n ń gbọ́ alukurani báyìí tòun bọ́n ṣe mọ̀rọ̀ sọ tó wọ́n ní innaha la talawa ọ̀rọ̀ yìí dùn ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ òpìdán laysa bi qawli sahir. ọlọ́run tún wá ó challenge wọn fa'tu bisu'in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bisuratin minha min mislihi. وإن كنتم في ريب مما
استعجلنا على عبدنا فأتوا بصورة من مثله. súra ẹyọ kan ló ní kan mú wá tó jọrú ẹ̀ fàájàzù ó tàhádà wọn bẹ̀ áṣírí ayatin wọn bẹ̀ áṣírí súwárì wọn rí sí. so yẹn ló tọ́ka rí pé mùjíza ni ọlọ́run máa sọ kò máa tàhádà wọn wípé ó yá ẹ fọ́ òkè ó yá ẹ òṣùpá oòrùn yìí ẹ là á sí méjì rárá. يقولون افتراه. wọ́n ń pè é pé ó dá a pa nírọ́ ni. قل فأتوا بعشر سور مثله مفتريات. alukurani yìí ẹ mú súra mẹ́wàá péré wá muftarayatin tó yá sí pé irú bẹ́yẹn náà àdáparọ́ ni. وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. ẹ wá pe ẹlòmíì min dunillah tó yàtọ̀ sọ́lọ́hun kó jẹ́rìí wọn lè ṣe. كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. ok bàbá tiẹ̀ wá bẹ́ẹ̀ bá lè ṣe kí ẹ kó dídí alukurani wá kẹ wá kóra yín jọ àtàlìjẹnú àtẹ̀yàn ẹ múrú ẹ wá wọn à lè ṣe títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí ó kọ́ ṣe Amzari Badiu Zaman ó ṣe mọ̀kọ̀ọ́mọ́tì ẹ̀ alukurani náà ni wọ́n fi sí jẹ. Abul Qasim Hariri wọ́n ṣe mọ̀kọ̀ọ́mọ́tì ẹ̀ o al-maqamatul haririya òun náà ṣe tiẹ̀ èyí tó ṣe ó súnmọ́ ni kò jọ. so àwọn èyí tó tarí tí wọ́n ṣe yìí odidi ni tóun sì tóbi gbangba wọ́n tún pè Hariri ní challenge wípé kò jọ pé wọ́n ló kọ kínní yìí wọ́n sì gbé kálámù fún wọ́n gbé kínní fún ìwé wọ́n tì í mọ́nú ilé ó fẹ́ fa rògbòn ara ẹ̀ tú tán kò rí nǹkan kan kọ. ó padà wá ṣe mọ̀kọ́mọ̀ àsìníyà wàṣìníyà méjèèjì yẹn ó padà fi ṣe ìlàhákù mọ́ 40 tó wà ńlẹ̀ síbẹ̀síbẹ̀ kò rí ṣe kò jọ alukurani àwọn tó gbé dé nìyẹn challenge ni Qurani ni the ultimate miracle fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹ̀ kí la bá débẹ̀
akramakumullah. ẹ́ اقتربت الساعة وانشق القمر. ẹjẹ́ adá dúró báwọn. ọjọ́ ogun ni mo bá débẹ̀ pé ọjọ́ ń dínkù ó ń sáré eré tọ́jọ́ ń sá yẹn a ní inú àwẹ̀ tá a wà yìí tá a fi wọ àwẹ̀ tó fi ń di 22 bí ìgbà tá a bẹ̀rẹ̀ lẹ́yìn àná òun ni. ìta á fẹ́ kà àti ni ó ti pọ̀ ńlẹ̀ odidi tírà yìí láàrò pé á kà. tòrọ́rọ̀ tasawuf ọ̀rọ̀ tó jìnnì kìí sọ̀rọ̀ téèyàn ó mú lérè ọ̀rọ̀ tó jìnnú yìí a fẹ́ fọ gbogbo àwọn mulabasat àwọn tí ò jọ tí wọ́n ń pè mọ́ àwọn tí ò jọ tí wọ́n ń pè mọ́ yìí ọ̀rọ̀ ni èyí tó sì ń ṣẹlẹ̀ ni èyí tó ń ṣẹlẹ̀ yẹn ẹlòmíì ò máa kà sí pé wọ́n ń bù ni àwọn ẹlòmíì náà máa ń pé lágbájá ni wọ́n ń bù kò sẹ́nìkan tó bú ẹnìkan èmi ò tiẹ̀ ráyè èébú. Alhamdulillah. èyí tí mo rán pọ̀ ju ní tó wà nílẹ̀ ó ju ọ̀rọ̀ à ń búyàn lọ. àmọ́ ọ̀rọ̀ tó bá jọ mọ́yàn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. ọ̀rọ̀ tó bá jọ mọ́yàn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni kì í ṣe èébú. ta ni wọ́ tí wọ́n ń bú ọ. ta ni wọ́ tí wọ́n ń bú ẹ. kí sì ni wọ́n ṣe. kí sì ni wọ́n ṣe tó fi mọ̀ wípé ọ̀rọ̀ tán wí yẹn wọ́n ni ó ń bá wí. ṣó jọ ẹ́ ni. ṣó jọ ẹ́ ni. tí ò bá jọ ẹ́ rọra dákẹ́ tiẹ̀ kó rọra máa lọ. tí ò bá ti jọ ẹ́ máa bá tiẹ̀ lọ. àmọ́ tó bá ti jọ ẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ nìyẹn. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni. a ti nà ń pọ̀pá gbà. a ti nà ń pọ̀pá gbà. ó wá ta bẹ́ẹ̀. ó wá ta bẹ́ẹ̀. ó ti kọjá nǹkan tó lè tún ṣe nìyẹn. ó ti kọjá nǹkan tó lè tún ṣe nìyẹn. àbí. nípa bẹ́ẹ̀ àwọn wòlíì ọlọ́run tá a bá sọ̀rọ̀ wòlíì àwọn nǹkan tó yàn gbọ́dọ̀ mọ̀ kìí ṣe kó kàn jí láàárọ̀ kó máa pe ẹnìkan pé ó ti di wòlíì gbáàtú ẹ̀yọ̀ nìyẹn wòlíì èyí ṣe gbáàtú ẹ̀yọ̀. wòlíì kì í ṣe gbáàtú ẹ̀yọ̀ wọ́n ń ṣiṣẹ́ gidi tí wọ́n rìn gidi tí wọ́n fa tẹ̀sùbá tí wọ́n ṣàdúrà gidi. kódà ó lè má fa tẹ̀sùbá. kan tó di wòlíì ọlọ́run ó lè má fa tẹ̀sùbá tọ́lọ́run ó sì ṣàlẹ́ṣà àwọn ànábì náà máa ń lọ jẹ́jẹ́ ara wọn tọ́lọ́run ó kàn pé pé mo ṣe é lànàbì àmọ́ wòlíì èèyàn kan lè sùn kó jí láàárọ̀ ọjọ́ kan kó ló di wòlíì. òun kọ́ ni ó tiẹ̀ sọ bẹ́ẹ̀. òun kọ́ ni ó sọ bẹ́ẹ̀. àwọn wòlíì wọ̀nyí wọ̀nyí fẹ́ kẹ́nìkan mọ̀ pé wòlíì làwọn. àwọn wòlíì wọ̀nyí tán jẹ́ gidi tán jẹ́ ọ̀ríjínà tán kì í ṣe fẹ́ẹ̀kì wọn fẹ́ kéèyàn mọ̀ wọn. lánàá a sọ̀rọ̀ débi pé
ìmọ̀ ìwà ìmọ̀ òun ni wọ́n fi ń di wòlíì. bàbá wa fi yé wa lánàá wípé ìmọ̀ àti ìwà òun náà fi ń di wòlíì. àti fẹ́ Ọlọ́run. àti fẹ́ Ọlọ́run. ìfẹ́ Ọlọ́run àfẹ́tán. ìfẹ́ Ọlọ́run àfẹ́tán. tó ò ní rántí nǹkan kan tayọ òun náà. tó ò ní rántí nǹkan kan tayọ Ọlọ́run nìkan. ìyẹn náà ń pè ní fànáà o. ìyẹn ni pé èèyàn ti tán sára Ọlọ́run pátápátá. àwọn kan ní wọ́n fi ń di wòlíì nìyẹn. àwọn nǹkan tó fi ń di wòlíì nìyẹn. ẹni tó ti tán sára Ọlọ́run pátápátá tọ́lọ́run ti nífẹ̀ẹ́ débẹ̀ tó nífẹ̀ẹ́ Ọlọ́run lọ́lọ́run máa ń mú ní wòlíì ààrẹ. ìrun ẹ̀ lè má pọ̀ o tẹ̀sùbá ẹ̀ lè má pọ̀. Allahu Akbar. bọ̀tí àwọn nǹkan wọ̀nyí yóò ní ju ẹgbẹ́ ẹ̀ lọ. Allahu Akbar. yàní pé yóò nífẹ̀ẹ́ Ọlọ́run tayọ. ẹ̀mọ́ bẹ́ẹ̀ lómi ṣe ní owó tí ó tayọ tẹgbẹ́. Allahu Akbar. àwọn ẹni wọ̀nyí tó jẹ́ wòlíì owó kọ́ làwọn ń wá. àwọn ẹni tó jẹ́ wòlíì owó kọ́ ni wọ́n ń wá. owó kọ́ èyí tí wọ́n máa fi wówó Ọlọ́run ni wọ́n wá. èyí tí wọ́n máa fi wá owó ni wọ́n Ọlọ́run ni wọ́n máa wá. alwilayatu walwali. Banka. Alwilayatu walwaliyu man huwa alwaliyu wa mal wilaya. Kí ló ń jẹ́ wìláyà? Ta ló ń jẹ́ wòlíì? Alwilayatu diddul adawa. Wìláyà òdìkejì àdáwà ni. Ọ̀tá Ọlọ́run ni. Kìí ṣe wàlíyù Ọlọ́run ni. Walwilaya bá sì ti ní wàlíyù ni, wàlíyù Ọlọ́run ni, kìí ṣọ̀tá Ọlọ́run ni. Wọ́n ní papọ̀. Walwalayatu bi fathil wawi kama arrafa ibn Hilal al-Askari hiya nusratu li mahabbati al-mansur. Aha. An-nusratu li mahabbati al-mansur. Àránṣe fún ẹni tó nífẹ̀ẹ́ li mahabbati al-mansur. Ìtorí ìfẹ́ tí ẹni ta ní ta fẹ́ràn sí yẹn, ìfẹ́ tó ní sọ́lọ́hun ni ó máa fi rí àránṣe yẹn. La li riya'i wa la li sum'a. Ẹni tó bá sì jẹ́ wàlíyù yẹn kìí ṣe rìyáwù, kò ní fi hàn, Wa la li sum'a. kò ní jẹ́ káwọn èèyàn gbóhùn. Li'annaha tudaddu al-adawa. Torí òdìkejì ọ̀tá nìyẹn. Qala ta'ala Ọlọ́run ni walwalayatu lillahi al-haq huwa khayrun thawaban wa khayrun amala. naam attitude. Walwaliyu jam'uhu al-awliya'u Awliya'u yẹn jamu ni plural ni. wa huwa diddu al-adu. Wal-awliya'u humul mu'minuna haqqan. Al-mu'minuna haqqan làwọn wòlíì. Al-muttaqun Àwọn muttaqun, àwọn olùbẹ̀rù Ọlọ́run. allazina yatawallawna Allaha bi ikhlasi al-ibadati lahu wahdahu. Àwọn tí ó já sí pé
ìmú Ọlọ́run máa sìn pẹ̀lú mímọ́ wahdahu Ọlọ́run nìkan ni wọ́n máa sìn wa tawakkul tó bá fẹ́ gbára lé nǹkan Ọlọ́run ni wọ́n ń gbára lé wa hubbuhu ìfẹ́ ni wọ́n ní sí wal hubbu fihi wọ́n nífẹ̀ẹ́ sí wọ́n nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí jumi'a fihimul imanu sahihu wal yaqinu sadiqu ìmánì tó lálàáfíà àti yẹ̀kín ìmọ̀mọ̀dájú tó lálàáfíà allazi la yaqbalu shakka tí ò ní ṣákùnú la yataza'za'u kò ní mì wa malakatu taqwa lahu wa ma taqtadihi min amalin malakatu taqwa ìwà ìbẹ̀rù Ọlọ́run wa ma taqtadihi min àti amalin nǹkan tó bá jọ mọ́ tí wọ́n máa ṣe níṣẹ́ yatajannabu ma la yurdi Allah wọ́n jìnnà sí nǹkan tọ́lọ́run ò fẹ́ wa yatawallawna rasulallahi wal mu'minina fima amarahum bihi ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam òun ni wọ́n dì mú òun ni wọ́n sì máa tẹ̀lé wa yatawallawna al mu'minina fima amarahum bihi wọ́n sì nífẹ̀ẹ́ mùmínì bí irú tí wọ́n wòlíì bá mú wòlíì jà akramakumullah wòlíì kì í bá wòlíì jà walil waliyyi alama ní sùúrù akramakumullah ẹni tó bá ti mú ète mọ́ gbogbo nǹkan tá à ń wí gbogbo ẹni tó bá ti mú ète mọ́ gbogbo ń tàn wí yìí tó bá pè rẹ̀ ń wòlíì bó bá pẹ̀rẹ̀ ní wòlíì ẹ máa rí i pé ìkórìíra ẹnìkan àìfẹ́ gbà fún èmi kò jù mí èmi ò jù ẹ́ ọ ni wọ́n máa ṣe ẹni tí ó gbà fún yàn yẹn kò yọnu sí kádàrá Ọlọ́run nìyẹn ẹni tí ó gbà fún èèyàn kò yọnu sí kádàrá Ọlọ́run nìyẹn àìyọnu sí kádàrá yẹn tọ́lọ́run pín sọ́ọ̀rẹ́ Ọlọ́run ni ó máa jẹ́ àìyọnu sí kádàrá Ọlọ́run yẹn tọ́lọ́run pín sọ̀rọ̀ Ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ máa wá jẹ́ kò lè jọ́rẹ̀ Ọlọ́run kò lè jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run walil waliyyi alama àpẹẹrẹ tá a máa fi mọ̀ wa alamatuhu annahu mujabu da'wa tó bá ṣàdúà Ọlọ́run ó gbọ́ àdúà ẹ̀ tí wòlíì bá ṣàdúà Ọlọ́run ó gbọ́ àdúà ẹ̀ kìí ṣe wọ tí wọ́n ó bẹ̀ ládùà kì í ṣe wọn tí wọ́n bẹ̀ ládùà ẹni tó ń rí ṣe tẹ́lẹ̀ ó bẹ̀ ládùà kò á rí ṣe mọ́ ẹni tó ń rí ṣe tẹ́lẹ̀ nígbà ó wá bẹ̀ ládùà kò wá rí ṣe mọ́ kò í ṣe wòlíì nù kì í ṣe wòlíì nìyẹn àpẹẹrẹ wòlíì tó bá ti ṣàdúrà Ọlọ́run á gbà á àmọ́ tó bá ti dé kí wọ́n gba bẹ́ẹ̀ pé ọ̀nà ti dí mọ́ wọn wọ́n á fi pé kò ṣàdúrà fún bọ́nà tí wá di ó tún wá dí sí ó ti rí ṣe tẹ́lẹ̀ kò rí ṣe mọ́ ṣe wòlíì. lápèjúwe ẹnìkan wọ́n ní wòlíì ni ẹnìkan wọ́n ní wòlíì ni làwọn aráàlú yìí bá yí pé ó bá wọn ṣàdúrà cold room àwọn cold room àwọn
ibi tán kó ẹja sí chicken tán kó chicken sí kó dáhùn kó bá wọn ṣàdúrà sí o káwọn máa tà káwọn lè máa tà. ó bẹ̀rẹ̀ àdúrà báyìí lọ́nà bá dímọ̀ gbogbo kìíní ẹ̀ ẹja bàjẹ́ ẹyìn chicken bàjẹ́ mọ́nú kó rúùmù. ó ṣàdúrà tán báyìí gbogbo nǹkan tí wọ́n kó síbẹ̀ tán fẹ́ kó máa mí lála kó máa lálàáfíà gbogbo ẹ̀dín tó di kínkínní ó kú pátápátá. ilé ẹja ó dilé kú. علامته أنه مجاب الدعوة يرضى عن الله في كل حال. يرضى عن الله in tọ́lọ̀ ń bá pín fún yóò tẹ́ lọ́rùn. wòlíì Ọlọ́run tọ́lọ̀ ń bá pín fún yóò tẹ́ lọ́rùn. قائم بشعائر الله. yóò dúró lórí àwọn nǹkan téèyàn máa ṣe tó jẹ́ tọ́lọ́run. يكون ما يتكالب الناس عليه من حطام الدنيا ورياستها. kò ní máa bá wọn sáré òun fẹ́ jọ̀gá kò ní bá wọn sáré حطام الدنيا òun fẹ́ lówó kò ní máa bá wọn sáré pé orúkọ tèmi nìkan ni kó máa ga. والحرص عليها. kò ní máa ṣojú kòkòrò ẹ̀. شاكرا للكثير. tọ́lọ́n bá ṣe fún un tó bá rí yóò máa dúpẹ́ ni. راضيا بالقليل. yóò máa yọ́nú pẹ̀lú wọn bá ń tọ́lọ́n bá fi pín fún un kódà bí nǹkan náà pọ̀. يستوي عنده المدح والذم. lọ́dọ̀ ẹ̀ déédéé ni wọn bá máa bu wọn bá máa yìn déédéé ni lọ́dọ̀ ẹ̀. wòlíì Ọlọ́run ọba máa bú ọba máa yìn déédéé ni lọ́dọ̀ ẹ̀ bó bá ní púpọ̀ àdúpẹ́ títí ẹ̀ bá wá náà á tún dúpẹ́ fún Ọlọ́run. كلما زاده الله في الولاية رفعة زاد تواضعا وخضوعا. bọ́lá ń bá ṣe ń gbé e ga sí ni ó máa rẹ̀ ńlẹ̀. bọ́lá ń bá ti ń gbé e ga sí bẹ́ẹ̀ ni ó máa rẹ̀ ńlẹ̀. yóò sì ní tẹríba. yóò tún wá ní ìtẹríba. وحسن خلق. yóò ní wàárí. yóò ní ìwàre. وعزيم حلم. yóò ní ìdààmúre tó lágbára. yóò ní ìdààmúre tó ní agbára. ولا يعادي إلا في الله ولله. kò ní bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá àfi nítorí tọ́lọ́hun. kò ní bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá àfi nítorí tọ́lọ́hun. kì í ṣe tara tiẹ̀. kì í ṣe tara tiẹ̀. وعند الإمام الشوكاني في كتابه ولاية الله والطريق إليها. Ṣawkani ìkànnà àwọn àfáàní níbi àlàyé lórí tiẹ̀ ní tírà tó ṣe pé ولاية الله والطريق إليها. والطريق إليها ọ̀nà tí wọ́n fi ń gbàdí wòlíì àti wòlíì Ọlọ́run. ما أخذه عند ابن حجر الأسقلاني في تفسيره فتح الباري. ibi tírà Asqalani Al-Hajarul Asqalani ibẹ̀ ló ti mú. المراد بولي الله. ẹni tá a gbà lérò pẹ̀lú wòlíì. العالم بالله تعالى. òun lẹni tó mọ Ọlọ́run. المواظب على طاعته. ẹni tó dún ní mọ́ ìtẹ̀lé tọlọ́run yẹn. المخلص في عبادته. ìbáàdà tó bá ń ṣe fọ́lọ́run ó ṣe mímọ́ ń bẹ̀ ni kò ṣe kárí mi. وفي الحديث. inú hadith. إن من عباد الله لأناسا. hadith yẹn sọ pé nínú àwọn èèyàn kan wà. ما هم بأنبياء. ما هم بأنبياء wọ́n yìí ṣànábì. ولا شهداء. wọ́n yìí ṣe ṣùhàdá. يغبطهم الأنبياء والشهداء. àwọn àǹbíyáwó Ọlọ́run máa jowú wọn.
والشهداء àwọn ṣúhàdá wo máa jowú wọn يوم القيامة tó bá dijọ́ alkiyama بمكانهم من الله pẹ̀lú ààyè tí wọn Ọlọ́run fi wọ́n sí. قالوا يا رسول الله ìwọ ànábì ta ni أخبرنا من هم sọ fún wa irú èèyàn wo làwọn ìwọ̀nyí وما أعمالهم kí ni iṣẹ́ tí wọ́n ṣe فإنا نحبهم tọ́ra nífẹ̀ẹ́ wọn فإننا نحبهم لذلك a fẹ́ràn wọn pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ yẹn. قال صلى الله عليه وسلم ànábì wa ní هم قوم ìjọ kan ni wọ́n. تحابوا في الله tẹ́ bá rí wọn wọ́n ń fẹ́ràn ara wọn nítorí tọlọ́hun بروح الله pẹ̀lú ẹ̀mí tọlọ́hun على غير أرحام بينهم wọn tán ولا أموال يتعاطونها wọn torí wípé wọ́n ń ṣòwò tówó pa wọ́n pọ̀ فوالله wọ́n fọlọ́n búra. إن وجوههم لنور tó bá dijọ́ àlùkìyámà ojú wọn báyìí ìmọ́lẹ̀ ni وأنهم لعلى نور orí ìmọ́lẹ̀ ni wọ́n wà. لا يخافون إذا خاف الناس جميعا tí gbogbo èèyàn bá ń bẹ̀rù àwọn ò ní bẹ̀rù. ولا يحزنون إذا حزن الناس àwọn ò ní banújẹ́ tá gbogbo èèyàn bá ń banújẹ́. وقرأ الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. wòlíì ni àwọn wòlíì nìyẹn tí wọ́n ń ṣe tọ́lọ́hun wọ́n máa nímọ̀ nípa ọlọ́hun wọ́n dín nímọ̀ gbogbo tí wọ́n ṣe wọ́n ní ṣe torí ayé torí ọlọ́hun ni wọ́n ṣe máa ṣe gbogbo wọn bá ń ṣe irú àwọn bẹ́ẹ̀ wòlíì ọlọ́hun ni wọ́n ní tí ń bà yàn nú jẹ́ kò ní bà wọ́n ní jẹ́ wọn sì ní páyà nǹkan kan àfọlọ́hun nìkan. mọ́ lánàá àwa sọ̀rọ̀ débi pé sheikh Ibrahim sheikh Ahmad Tijani a sọ̀rọ̀ sheikh Abdulqadir Jilani Qaddasallahu sirra. آمين حياكم الله Amin. ó yẹ ká mú káúlà náà. Radiyallahu anhu. Radiyallahu ta'ala الله anhu. تعالى عنه Amin. Radiyallahu ta'ala anhu. sheikh Ibrahim Niyas رضي الله al-Kaulahi تعالى عنه Radiyallahu ta'ala anhu. Amin. ẹ ṣe dáadáa. رضي الله تعالى عنه mo ń kí yín ni mo ń kí yín pé ẹ ṣe dáadáa. الحمد لله ẹ máa wí pé kọ́lá Niyas Radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Amin. àdúrà nìyẹn àdúrà nìyẹn èyí tó sì yẹ ká máa ṣe fún wọn nìyẹn. tó yẹ ká máa ṣe fáwọn ẹni ọlọ́run nìyẹn pé kọ́lọ́run kó bá yọ́nú sí wọn. ìmọ̀ ní ṣe Ibrahim kọ́lá mọ̀ o رضي الله تعالى عنه ìmọ̀ tààrà الحمد لله ìmọ̀ ní kọ́ là mọ́ ọ ní ìmọ̀ tààrà.
ṣé Ibrahim Kaula ìmọ̀lọ́mọ onímọ̀ tààrà. kì í ṣe nǹkan táwọn èèyàn ń gbé kiri. kì í ṣe nǹkan tí àwọn èèyàn ń gbé kiri. ìmọ̀ ni. ìmọ̀ ni. ó nímọ̀ yẹn débi pé ní Asia rí wọ́n mọ̀. ó nímọ̀ yẹn débi pé ní Asia rí wọ́n mọ̀. Allahu Akbar. ní Rabitatul Alamil Islami ní Maka wọ́n mọ̀. ní Maka wọ́n mọ̀. radiyallahu ta'ala anhu. kódà àwọn wàbíyà táwí. àwọn wàbíyà táwí yìí. ní Sùdíà ọ̀hún. ní Sùdíà ọ̀hún. wọ́n mọ̀. wọ́n mọ̀. radiyallahu ta'ala anhu. Àmín. àwọn ọba Saudi. àwọn ọba Saudi. wọ́n máa ń wà. wọ́n máa ń wà. Allahu akbar. Radiyallahu ta'ala anhu. Àmín. èyí tó nǹkan wà. wọ́n máa ń wà. ntọ́bọ̀tọ́ bàbá fi ń wá yẹn. ntọ́ bá mú ọba tó fi ń wá yẹn pẹ̀lú bọ́lẹ̀ ti tó ti kù ẹ̀ tó. àwọn ọba tá à ń wí orí wọn wo owó. àwọn ọba tá à ń wí orí wọn wo owó. akramakumullah. ìṣe pé wọ́n ní owó orí wọn wo owó bẹ́ẹ̀ bá mú dání orí wọn lẹ́nu àdúgbò owó. wọ́n tún wá ń wá. wọ́n tún wá ń wá. radiyallahu ta'ala anhu. Àmín. bọ̀tí nǹkan táwọn ẹlòmíín mọ̀. bọ̀tí nǹkan táwọn ẹlòmíín mọ̀. tí wọ́n ń rí lára ṣé Ibrahim Kaula. tí wọ́n ń rí lára ṣé Ibrahim Kaula. wọ́n rò pé ó níyàwó tó pọ̀. wọ́n rò pé ó níyàwó tó pọ̀. wọ́n rí wípé ó níyàwó tó pọ̀. wọ́n rí wípé ó níyàwó tó pọ̀. ẹ̀bùn ni. ẹ̀bùn ni. tí wọ́n ń fún. tí wọ́n ń fún. Iyyakumullah. Àmín. kì í ṣe pé òun ló ń lọ fẹ́ wọn wípé eléyìí dá mo yá mo fẹ́ eléyìí dá ọyá ẹ̀. àwọn ni wọ́n ń fún. àwọn èèyàn ni wọ́n ń fún kì í ṣe pọ́n ló ń gbẹ́sẹ̀ lé wọn kì í ṣe pọ́n wá ṣe nǹkan lọ́dọ̀ rẹ̀ ní àgbẹ́sẹ̀ lé pé tó bàbá ti fi ẹ́ ṣadíá rárá o wọ́n bùn ún ni. wọ́n ń fún yìí. wọ́n ń fún yìí. ó fi di pé ìgbà tí ó kú. tó fi di pé ìgbà tí ó wà á kú. ó wà ní at the age of 75. ó wà ní age of 75. Allahu ta'ala anhu. ìyàwó tó fi ilẹ̀ 75. ìyàwó tó fi ilẹ̀ 75. Allahu ta'ala anhu. Àmín. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم 75. bẹ́ẹ̀ni. ṣóhun ló ń fẹ́ wọn bẹ́ẹ̀. ṣóhun ló fẹ́ wọn bẹ́ẹ̀. ọ à ń fún nífun yìí pé wáàrì làwọn wọ̀nyí. wáàrì. wọ́n ń fún nífun ní pé wáàrì làwọn wọ̀nyí. ọmọ àwọn tó ń jẹ́ wáàrì. mo fẹ́ gbọ́ ní sà. wáàrì yẹn. Yes, sir.
a rí nínú àwọn sàábé tó fẹ́ tó ní. a rí nínú àwọn sàábé tó ní. kódà wọ́n pọ̀. wọ́n pọ̀. wọ́n bá lọ ogun. wọ́n bá lọ ogun. àwọn kan yóò lógun yẹn ọmọ obìnrin tí wọ́n bá mú lógun. ọmọbìnrin tí wọ́n bá mú lógun. kò sẹ́ni tí ó rà á. kò sẹ́ni tí ó rà á. kò sẹ́ni tí ó túkọ̀ ẹrú lọ́rùn ẹ̀. kò sẹ́ni tí ó tú ẹrú lọ́rùn rẹ̀. àwọn á wá fi ṣaya. àwọn á wá fi ṣaya. ìyẹn wọ́n ń pè ní wárì. ìyẹn ni wọ́n ń pè ní wárì. ok ẹ̀hẹ́n ó lè pọ̀. ó lè pọ̀. wọ́n á kàn wá ń bẹ̀ ni wọ́n á máa bímọ. ọmọ tán bá dẹ̀ bí yẹn kì í ṣọmọ àlè. wọ́n á wà ń bẹ̀ ni. ọmọ ọkọ ni. ọmọ tí wọ́n bá bí ọmọ ọkọ ni kì í ṣọmọ àlè. ọmọ tán bá bí yẹn yóò jẹ ogún. ọmọ tán bá bí yẹn yóò jogún. bí ìyá ẹ̀ ò bá tiẹ̀ jogún. bí ìyá ẹ̀ ò bá tiẹ̀ jogún ọmọ tán bá bí yẹn yóò jogún. bí wọ́n ti ní nìyẹn tí Sheikh Ibrahim Niyasi tóun náà ní. torí wọ́n fún ni. wọ́n fún ni. ẹlòmíì wà á rí pé ẹlòmíì ò wá mọ̀ ẹ́. ẹlòmíì ò wá mọ̀ ọ́. ó wá rí pé ìyàwó ẹ̀ pọ̀. ó wá rí pé ìyàwó ẹ̀ pọ̀. èyí tẹ́ fi màá náà ní ṣéwù. tẹ́ fi màá náà ń ṣéwù. òun náà bá bẹ̀rẹ̀ sí fẹ́yàwó jọ. ló bá bẹ̀rẹ̀ sí fẹ́yàwó jọ. ó tún gba ìyàwó mùrídí. ẹ̀yìn ẹnìkan oníṣẹ́ka Ádámù ò fọlọ́run mọ̀ òun. wọ́n kàn kọ́ òun ní kéwú ni. ẹnìkan ní ṣéwà Ádámù kò fi Ọlọ́run mọ̀ òun ó kàn kọ́ òun ní kéwú ni. ó wá lọ sọ́dọ̀ àfáà kan nílọrin. ó wá lọ sọ́dọ̀ àfáà kan nílọrin. lọ́dọ̀ ṣéwà Ádámù táwọn ti kéwú wọn ò fọlọ́run mọ̀ àwọn kéwú làwọn kọ́. lọ́dọ̀ ṣé Ádámù táwọn ti ké wọn fọlọ́run mọ̀ àwọn kéwú làwọn kọ́. òun wá fẹ́ mọ Ọlọ́run lọ́dọ̀ ẹ̀. òun wá fẹ́ mọ Ọlọ́run lọ́dọ̀ onítọ̀hún yẹn. ó dà súnmọ́ bí. ọlọ́gbọ́n ni ọgbọ́n. ló bá ìyàwó ẹ̀ bá lọ sọ́dọ̀ ṣéwù. ìyàwó ẹ̀ bá lọ sọ́dọ̀ ṣéwù. àkọ́ ìkù ni mò ń sọ kì í ṣe pé. òdodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí bàbá ń sọ kì í ṣọ̀rọ̀ àwàdà. bí mo kọ́ kìí ṣiṣẹ́ tan ìjàpá àti yẹn níbo. ọmọ àtìyá. ọmọ àtìyá. wọ́n bá ń lọ sọ́dọ̀ ṣéwù. wọ́n bá lọ sí ọ̀dọ̀ ṣéwù. ooo ṣéwù bá wọ. ọba fọlọ́ mọ àwọn méjèèjì. ṣéwù bá fi Ọlọ́run mọ àwọn méjèèjì. àtọmọ àtìyá tó sọ ẹni tó sọ wípé ṣé Ádámù ò fi Ọlọ́run mọ̀ òun ó wá lọ ọ̀dọ̀ ẹni tí ó fọ Ọlọ́run mọ̀ àwọn ìyàwó ẹ̀ méjèèjì lọ bẹ́ẹ̀. ìyàwó àtọmọ wọ́n lọ bẹ́ẹ̀. ìyá àtọmọ ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ṣé wàá fọ Ọlọ́run mọ̀ wọ́n. ó ṣetán lórí ìyàwó ó wẹ̀ jánábà ó bọ́ sórí ọmọ náà ó wẹ̀ jánábà ẹ lọ bá ọkọ yín. ìgbà ló tó wá dọ́lọ́ mọ̀. ọmọ wa lóyún. ọmọ tún wá lóyún.
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. حياكم الله. ṣé wàá dáàmú tí ò fọlọ́hún mọ́ ẹ̀. ṣé Ádámù tí ò fi Ọlọ́run mọ̀? ẹni tí ó sì fọlọ́hún mọ́ ló wá lọ. ẹni tí ó fọlọ́run mọ̀ ló wá lọ. ó sì rọ́lọ́hún mẹ́. ó sì rọ́lọ́hún. ó bọ́lọ́hún pàdé Ọlọ́run tún tẹ̀lé wálé. Ọlọ́run ò ṣòro mọ̀. Ọlọ́run ò ṣòro mọ̀. ẹni tí kò mọ̀ dí. ẹni tí kò mọ̀ dí. tí ìyàwó àwọn wọ̀nyẹn fi pọ̀. tí ó mọ̀ dí tí ìyàwó àwọn wọ̀nyẹn fi pọ̀. tírà kan wà tí wọ́n ń pè ní al-Yawaqitul Ahmar. Rahmakumullah. Yawaqitu al-Ahmar. ó sọnù tírà yẹn pé al-wali inú àwọn àmì téèyàn ó fi mọ̀ wọ́n kasratu tanaquh. Allahu akbar. Jazakumullah. Kasratu tanaquh, ìyàwó tí wọ́n fẹ́ ó pọ̀. kìí ṣe ṣìnà. àmì irú àwọn wọ̀nyẹn nìyẹn. àmì irú àwọn wọ̀nyẹn nìyẹn. irú ṣéwù kọ́wọ́lá yìí. irú ṣéwù kọ́wọ́lá yìí. àmì irú ẹ̀ nìyẹn. àmì irú ẹ̀ nìyẹn. nígbà tí èèyàn níyàwó 75. nígbà tí èèyàn níyàwó 75. wọ́n sì bímọ. wọ́n sì bímọ. ṣé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà wá rí. ṣé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà wá rí. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ní rí kọ́ bẹ́ẹ̀ kọ́ náà rí. bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ènìyàn rí. ẹ̀ṣà. ẹ̀ṣà. nínú àwọn èèyàn. nínú àwọn èèyàn. ló ń rí bẹ́ẹ̀. ló rí bẹ́ẹ̀. Allahu Akbar. Allahu akbar. ẹni tó á jẹ́ ṣéwù ẹni tí ó jẹ́ ṣéwù kan tí ó pè rẹ̀ ń wòlíì ó mọ tí ó fi dìfẹ́ǹdì irú kínní òun náà máa wá kọ́ ṣe ní tí ó lára. ó sọ fáwọn èèyàn pé oníyàwó kan ni o lẹ gbọ́dọ̀ fẹ́ ẹ̀yin mùrídì mi. wàlálìkùwà ìwọ ò tó bẹ́ẹ̀ kó fẹ́ méjì ni. La ilaha illallah. wo tó bẹ́ẹ̀ kó fẹ́ méjì ni yóò wá sọ fáwọn mùrídì pé ìkànnì kẹfẹ́ bẹ́ẹ̀ sì ni o tó bẹ́ẹ̀ kó fẹ́ méjì ni oró ni tó pamọ́ síbẹ̀.
láàrin àtòun àti ìyàwó ẹ̀. láàrin òun àti ìyàwó ẹ̀ ó ní tó pamọ́ síbẹ̀ pé kò gbọdọ̀ fẹ́ kejì kò tó bẹ́ẹ̀. So àìtó bẹ́ẹ̀ yẹn. àìtó bẹ́ẹ̀ yẹn. àwọn ọmọ tó bá ti wá rí tó bá ojú kòkòrò kò ní fẹ́ wọn yóò kàn nà wọ́n pàṣán ni. àwọn ọmọ tó bá ti wá rí kò ní fẹ́ wọn yóò kàn nà wọ́n pọ̀pá ni. a rí àwọn míì bímọ nínú wọn. ó ṣe bẹ́ẹ̀ títí ó nà wọ́n pọ̀pá títí a rí nínú wọn tó bímọ. yóò wá gbé ọmọ sá yóò gbé sá kúrò ní agbègbè. yóò gbèrú ọmọ bẹ́ẹ̀ sá kúrò ní agbègbè. ṣé irú yẹn ṣàpẹẹrẹ wìláyà náà nìyẹn. ṣàpẹẹrẹ wòlíì náà nìyẹn. ومن خالف سنة رسول الله والكتاب فإنه ولي الشيطان. ẹni tó ń pè rẹ̀ ń ṣe wòlíì kò wá tẹ̀lé súnnà kò tẹ̀lé ntàl kùránì wí kẹmọ̀ pé rú yẹn wàlíyù ṣaitan ni kìí ṣe wàlíyù rahman. يا أبت إني أخاف أن يمسك عذاب من الله فتكون للشيطان وليا. آية يعني أكرمكم الله. tó fi rinlẹ̀ pé wàlíyù ṣaitan wà. àyà yẹn ló fi rinlẹ̀ pé wàlíyù ṣaitan wà. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله ولي الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا شياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. سبحان الله وبحمده سبحان الله العظيم.
سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم آمين ربنا آتنا في الدنيا حسنة آمين وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم